gbogbo ẹ̀yin abiyamọ ayé mo bẹ̀ yín ẹ̀yin tẹ́ ń ṣe Mother's Day lónìí gbogbo bí tó ti ṣe Mother's Day lónìí ẹ fi àṣetánì Yinka TNT ẹ fi bú lónìí Mother's Day àní rúgí oyin o àní rúgí oyin o Yinka TNT tó ń preach ó ti délẹ̀ o. ẹ wò ó lágbára báyìí o àwọn abiyamọ ayé wọ́n ti bẹ̀rẹ̀ sí gbé Yinka TNT ṣépè o wọ́n ní nítorí pé lára àwọn ẹ̀kọ́ òdì tó ń kọ́ àwọn èèyàn pé ó ti ń fara hàn báyìí o lẹ́nu ọjọ́ mẹ́ta yìí la tó gbọ́ ìṣẹ̀lẹ̀ aburú kan ní London pé ọkọ àti ìyá ìyàwó bí wọ́n bára wọn ṣe kéré wà ẹ wò ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo akájọ kọ́kọ́ wò ná tá a bá wò tán ká pàdé ní comment section ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé ẹ bá mi tẹ subscribe button tẹ́ ń wò nísàlẹ̀ yẹn ọ̀fẹ́ ní subscription ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. kúrò mi kan ló wà ní òṣòro kan ó dẹ̀ ń béèrè fún solution sí ẹ jọ̀ọ́ kí ló lè fà á tí n tó ṣẹlẹ̀ rí láàrin wọn àtọkọ ẹ̀ wọ́n nífẹ̀ẹ́ ara wọn wá sí Nàìjíríà wọ́n ti travel out ìyàwó wa lọ bá wọn lọ́hùn àwọn àmọ́ tó ṣàṣẹlẹ̀ bóyá àmẹ́ tó ń ṣẹ̀jú sí ara wọn náà ọkọ àti ìyá ìyàwó wọ́n ṣàṣe kìíní yẹn fúnra wọn débi pé oyún yọ àbúrò mi wá oyún yọ lára ìyá ìyàwó ìyá 75 kò tí ẹ ti pé 75 bóyá bí 62 yóò bímọ lágbà tó yẹ kó máa rí òbí lòun lóyún rẹ ẹjọ sá so ìmọ̀lẹ́dì yẹn wá wà nù hílà yìí lọ torí àbúrò mi yẹn ló sponsor ọkọ ẹ̀ tó fi lọ bá wọn dé UK lọ́hùn then ó wá lóun fẹ́ ọ̀sàfẹ́ dàgbọ́sì bọ́ yẹn pé wàhálà yẹn sà wọ́n wà lórí ẹ̀ ìyá dẹ̀ takú pé wọ́n ní tóun bá ṣe oyún yẹn òun máa kú ìyá dẹ̀ lóun ò fẹ́ kú. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni sà. kó bímọ. ṣé ẹ ti rí ẹ̀kọ́ tí Yinka TNT tó ń kọ́ àwọn ọmọdé àti àgbàlagbà ìyá ìyàwó so in a nutshell ẹ jẹ́ kí n sọ story náà ọkọ àti ìyàwó wọ́n wà ní United Kingdom ìyàwó ló ní certificate of sponsorship òun ọkọ ẹ̀ jẹ́ dependent òun ló mú ọkọ òun ní the main applicant so òun ló mú ọkọ wọ United Kingdom níbi tá a wà yìí ìyàwó wá lóyún mo ń bọ̀ ẹ jẹ́ n gbé kìíní sẹ́yìn ni kìíní ìlú ó ń dún bákan jẹ́ kókó sí ìsẹ́yìn lórí aṣọ tí mo wọ̀ ó ń jẹ́ kó dúbà yà ṣẹ́rí mi ń sìn so irú àti bùbá ni with this Georgette so ìyá ìyàwó wá bá wọn tọ́jú ọmọ nígbà tí ìyá ìyàwó wá bá wọn tọ́jú ọmọ nítorí pé ó ti máa ń gbọ́ ohun tí Yinka TNT sọ wípé ìyá ìyàwó ǹjẹ́ ìwọ ìyá ìyàwó tó ti bá ọkọ ẹ̀ sùn fohùn ránṣẹ́ kó gba £50 ìwọ bàbá ọkọ tó bá ìyàwó ọmọ ẹ̀ sùn fohùn ránṣẹ́ ìyá ìyàwó yìí gbogbo tí Yinka TNT orí platform Yinka TNT ló máa ń jókòó sí 24/7 bí ìyá ìyàwó bóun náà wọ́n ṣe kìíní yẹn fún nìyẹn ọkọ ọmọ ẹ̀ ó fún ìyá ìyàwó ẹ̀ lóyún ìyàwó ló dẹ̀ ní certificate of sponsorship tó lóun ní main applicant ó wá ní pé kí bọ́ọ̀yì yẹn máa lọ ìyá ìwà sunkún pé tí bọ́ọ̀yì yìí bá lọ báwo ni òun ṣe máa bí oyún tó wà ní ikùn torí pé visiting visa ni ìyá ìyàwó gbé wá now ìyá ìyàwó ni wọ́n dẹ̀ sọ fóun pé wọ́n sọ fóun pé high risk pregnancy ni pé tóun bá ṣe òun lè gba ibẹ̀ kú kò ṣe àkín ṣàròsọ àtúgbè fún yín ẹjẹ́ ń túgbé wá kí bàbá wa tó bá wa yọ̀nà náà ẹ̀. ìpàdé tèmi tààrọ̀ gẹ́gẹ́ bí ìdílé àbúrò mi kan ló wà ní òṣòro kan ó dẹ̀ ń béèrè fún solution sí ẹ jọ̀ọ́ kí ló lè fà á tí n tó ṣẹlẹ̀ rí láàrin wọn àtọkọ ẹ̀ wọ́n nífẹ̀ẹ́ ara wọn wá sí Nàìjíríà wọ́n ti travel out ìyàwó wa lọ bá wọn lọ́hùn àwọn àmọ́ tó ṣàṣẹlẹ̀ bóyá àmẹ́ tó ń ṣẹ̀jú sí ara wọn náà ọkọ àti ìyá ìyàwó wọ́n ṣàṣe kìíní yẹn fúnra wọn débi pé oyún yọ àbúrò mi wá oyún yọ lára ìyá ìyàwó ìyá 75 kò tí ẹ ti pé 75 bóyá bí 62 yóò bímọ lágbà tó yẹ kó máa rí òbí lòun lóyún rẹ ẹjọ sá so ìmọ̀lẹ́dì yẹn wá wà nù hílà yìí lọ torí àbúrò mi yẹn ló sponsor ọkọ ẹ̀ tó fi lọ bá wọn dé UK lọ́hùn then ó wá lóun fẹ́ ọ̀sàfẹ́ dàgbọ́sì bọ́ yẹn pé wàhálà yẹn sà wọ́n wà lórí ẹ̀ ìyá dẹ̀ takú pé wọ́n ní tóun bá ṣe oyún yẹn òun máa kú ìyá dẹ̀ lóun ò fẹ́ kú. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni sà. kó bímọ. ok bóyá nǹkan wà online báyìí tó ń wò mí. bóyá nǹkan wà online báyìí. ó máa wà. nígbà tí a bá sọ fún yín tá a bá ń kígbe èmi ò máa ké tantan wọ́n máa ké tantan ọ̀rọ̀ mi ò gba jẹ́jẹ́ wọ́n máa ké tantan ṣe rí ohun tí Yinka dálẹ̀
ìyá ìyàwó ó lọ kí àwọn ọmọ rẹ̀ ní ìlú òyìnbó ní ibi ní ilẹ̀ tí Kinshasa tó tẹ̀dó sí tó ń jọba lé lórí ní United Kingdom bí. ibẹ̀ ni ọkọ ọmọ rẹ̀ ló ti ní lóyún gẹ́gẹ́ bí nǹkan tí Yinka TNT máa ń sọ pé ẹ̀yin ọkọ o ta ló ti bá ìyá ìyàwó rẹ̀ sùn kó fohùn ránṣẹ́. nítorí pé ta bá wà bíbá ìta bá ń sọ tá a bá máa mú àwọn example wá fún yín. àwa Yorùbá kàrè Bọ́láńlé àti arábìnrin Máyégún gbogbo ẹ̀yin tẹ́tí wà lórí ìkànnì yìí Kẹ́hìndé Wúkását gbogbo yín pátápátá ẹ̀jẹ̀ torí kò sí bátìrì lórí fóònù yín bó fóònù kejì yìí tí ẹ máa ń pè mí sí òun náà dẹ̀ ni mo fi ń ṣe ni mo fi rìkọ́ọ̀dù ẹ̀ so eléyìí fóònù eléyìí ìyẹn ti Yinka TNT ta fi ń sọ̀rọ̀ Yinka TNT ìyẹn ò gbádùn but ẹ faramọ́ bẹ́ẹ̀. ní United Kingdom yìí ló ti ṣẹlẹ̀ o ní UK bí yìí ló ti ṣẹlẹ̀ that means pé obìnrin 62 years old tó ti wọ mẹ́nà ní ọkọ ọmọ ẹ̀ ló pe period ẹ̀ padà níbi tó ti jẹ́ pé ó ti pẹ́ tó ti fúnra wọn ní gbàgbàgbà nígbà tí ọmọ yẹn ò bá sílé wọ́n á ti fúnra wọn ní gbàgbàgbà bí period ṣe padà nìyẹn bí ìyá 62 tó ṣe rí oyún he àkí gẹ́gẹ́ bí Yinka TNT tó ṣe máa ń sọ yìí pé ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ fẹ́ yàwó ẹ máa bá ìyá ìyàwó yín sùn kẹ́ ẹ lè fohùn ránṣẹ́ kẹ́ ẹ wá gba £50 ó ti ṣẹlẹ̀ o live and direct ni mo mú wá fún yín ní orí program láàárọ̀ yìí ni wọ́n ti ń give ọ̀rọ̀ yìí ní òṣèǹgẹ́rẹ́ tí concerned citizen tó wà concern nípa family ẹ̀ tó ti give ọ̀rọ̀ yìí ní òṣèǹgẹ́rẹ́ ó ní mo fi hàn yín yẹn mo sì tún máa fi hàn yín. abáṣẹ pé Yinka bayé jẹ́ àwọn kan wá máa sínú inbox mi wọ́n máa wá ṣépè bẹ́ẹ̀ Yinka ó ti bayé jẹ́ ìwọ lè èṣù ọ̀dàrà tó ń bayé jẹ́ èṣù ọ̀dàrà ní Yinka TNT tó ń bayé jẹ́ èṣù àṣetánì má bàyé jẹ́ nígbà tí àgbàlagbà tó bá ṣe nǹkan yìí how much more àwọn ọmọ 25 àwọn ọmọ ó dẹ̀ sọ ó ní gbogbo wọn ló ní capacity ṣé n tó dáa ni wọ́n fi capacity wọn ṣé n tó dáa ló ń preach lórí platform ẹ Yinka TNT tó máa ní kí ìyá ìyàwó kó máa bá ọkọ ọmọ ẹ̀ sùn kí bàbá ìyàwó kó máa bá ìyàwó ọmọ ẹ̀ sùn kí step mother kó máa bá ọmọ tó jẹ́ step son ẹ̀ sùn kí step father kó máa bá step daughter ẹ̀ tí àgbà tá a bá ń sọ ẹ̀ ṣe skating club èmi tí mo ti wà lórí ìkànnì ṣáájú Yinka mo lè má ní 1 million ṣe rí ìwọ̀nba 10,000 followers tí mo ní ó ń rìn káàkiri gbogbo ayé àwọn tó bá ń wówó tó fi social media jẹun náà ń wá followers. case Lizzy Anjorin ó yẹ kó ti sọ fún yín despite that Lizzy Anjorin has over 1 million 1.7 million ẹ ó gbé page yẹn wálẹ̀ page ẹ̀ ń sìn 42,000k ló wà ń bẹ̀ but ọ̀rọ̀ tó bá sọ ó kárí gbogbo ayé ó ní weight so ọ̀rọ̀ tí yóò bá sọ tó ní weight is not about the followers it's about people that viewed it and people that are disseminating the information all over àwọn tó bá ní viewers yẹn tó ní 4 million tó ní 1 point something àwọn yẹn ń fi social media jẹun ni iṣẹ́ ọwọ́ ọ̀lẹ òun lọ̀lẹ́ ń jẹ. Yinka as a UK nurse is it healthy for the sexual health of the community for the sanity of the smallest unit which is called a family in a community is it ideal is it good to be preaching that stepdaughters should have collaborating sex with their stepbrother and their stepfather or the stepmother should have with the stepson torí òní jẹ́ Mother's Day mo pe gbogbo ẹ̀yin abiyamọ ayé tí ẹ bá mọ bí tẹ́ ti ń pe Ọlọ́run tó ń dáhùn pé gbogbo àwọn àṣetánì tí wọ́n wá ń fi ọ̀rọ̀ burúkú bọ́ àwọn àgbàlagbà wa àti àwọn ọ̀dọ́ wa tó wà vulnerable because if people are over 18 years does not mean they are not vulnerable. If people are in their midlife does not mean they are not vulnerable. Everybody has a bit of vulnerability in them. I condemn what Yinka TNT is doing on our platform in all entirety. Just listen. Go and listen to her. She said all sorts of things. She's promoting bestiality, promoting immorality, promoting all sorts of things that can cause sexually transmitted diseases and HIV within the Yoruba community. It is against our culture. Whatever this lady is preaching, and she called herself a UK nurse. Gbogbo ẹ̀yin abiyamọ ayé, mo bẹ̀ yín, ẹ̀yin tẹ́ ń ṣe Mother's Day lónìí, gbogbo bí wọ́n ti ń ṣe Mother's Day lónìí, ẹ fi àṣetánì Yinka TNT, ẹ fi bú lónìí Mother's Day. Àní rúgí oyin o. Àní rúgí oyin o. Yinka TNT tó ń preach, ó ti délẹ̀ o. Ó ti délẹ̀, ó ti wọnú United Kingdom, ó ti jókòó Gabi, ó ti jókòó. Nítorí ẹ̀yin tẹ́ tún ṣẹ̀ṣẹ̀ dé, ẹ gbọ́ kẹ́dẹ̀gbọ́ bí bàbá mi ṣe yọ̀nàná ẹ̀. Ẹ gbọ́ kẹ́gbọ́ bí bàbá mi ṣe yọ̀nàná ẹ̀.
ìpàdé tèmi tààrọ̀ gẹ́gẹ́ bí ìdílé àbúrò mi kan ló wà ní ìṣòro kan ó dẹ̀ ń béèrè fún solution sí ẹ jọ̀ọ́ kí ló lè fà á tí n tó ṣẹlẹ̀ rí láàrin wọn àtọkọ ẹ̀ wọ́n nífẹ̀ẹ́ ara wọn wá sí Nàìjíríà wọ́n ti travel out ìyàwó wa lọ bá wọn lọ́hùn àwa mọ̀ tó ṣàṣẹlẹ̀ bóyá àmẹ́ tó ń seduce sí ara wọn nù ọkọ àti ìyá ìyàwó wọ́n ṣàṣe kìíní yẹn fúnra wọn débi pé oyún yọ àbúrò mi wá oyún yọ lára ìyá ìyàwó ìyá 75 kò tiẹ̀ tí pé 75 bóyá bí 62. yóò bímọ lágbọ̀ tó yẹ kọ́ máa rí òbí lòun lóyún rẹ̀ o. ẹjọ sà so ìmánìjì yẹn wá wà nù hílà hílo torí àbúrò mi yẹn ló sponsor ọkọ ẹ tó fi lọ bá wọn ní UK lọ́hùn then ó wá lóun fẹ́ ó dà fẹ́ dàgbọ́sì bọ́ yẹn pé wàhálà yẹn sà wọ́n wà lórí ẹ̀ ìyá dẹ̀ takú pé wọ́n ní tóun bá ṣe oyún yẹn òun máa kú ìyá dẹ̀ lóun ò fẹ́ kú. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni sà. kó bímọ. ok bóyá nǹkan wà online báyìí tó ń wò mí. bóyá nǹkan wà online báyìí. ó máa wà mbẹ kó bímọ. let's deliver the next question. The next question. question online. kí ni kọjá lójú di ọba tí ò kí ọba ní tí bàbá ń béèrè kí ẹsẹ̀ sí àgbàrá òjò. ìyá ìyàwó ìyá ti tù lóyún fún. Rosa. Sorry, Mary, let me explain to you. Can't you go for Fabu nìyẹn? Oh, we are doing as Fabu. Fallacy. Fabu nìyẹn. That's fallacy. Ẹ̀yọ́ ajá lé wa reality. Let's bring it to reality. Wait, I say okay o. Let's say okay. Ìyá ìyàwó bá lọ kí ọmọ ẹ̀ bàbá wa lóyún fún ọkọ ọmọ ẹ̀. Kí ló yẹ kó ṣẹlẹ̀ ní ìgbéyàwó? Bẹ́ẹ̀ni ọkùnrin yẹn ni ọ̀parama. Ẹja pé wá bẹ̀ pé wọ́n bẹ̀rẹ̀ pé ẹjẹ́ lórí ọ̀rọ̀ ìgbéyàwó ni o. Tí ìyàwó bá lọ kí ọkọ ọmọ ẹ̀ tó wá lóyún fún kí ni ó ṣẹlẹ̀? tó bá rí bẹ́ẹ̀ it is my dad ọkùnrin yẹn ni o wà rẹ̀ dà hard way to keep himself number one tó bá keep wà rẹ̀ if he keep himself he fall síbi tó bára rẹ̀ he will not fall where he found himself ẹ̀ṣẹ̀ búburú ni he is unable sin lord tó bá àwọn ọmọ rẹ̀ sọ that now with her daughter ẹ̀ gbọ́ ipa rẹ̀ mọ́ you could not hear about his impact at all tó bá ìyàwó ọmọ rẹ̀ sọ ó kó bá ìrìn àjò yìí ẹ̀ bàbá mi sọ pé ẹ̀ṣẹ̀ burúkú ni ó ní ẹ̀sìn ni ẹni tó kọ́ wọn nírú nǹkan bẹ́ẹ̀ yẹn ó ní wọn ò gbúrò ẹ̀mọ́ láyé gbogbo ẹnikẹ́ni tàbí nínú obìnrin tí à ń ṣe àjọyọ̀ Mother's Day ní àwọn àgbáyé ní apá kan ní àgbáyé lónìí ẹnikẹ́ni tàbí nínú obìnrin either by normal delivery tó gbé ní obìnrin either by IVF or surrogacy tó wá fi abẹ́gbẹ́ jáde tàbí wọ́n bí fúnra rẹ̀ tó ń promote immorality tó ní kí bàbá ọkọ kó máa bá ìyàwó ọmọ ẹ̀sùn ìyá ìyàwó kó bá ọkọ ẹ̀sùn tó ń fi èrò burúkú àwọn ìwà burúkú sí inú àwọn ènìyàn kí Ọlọ́run kó jẹ́ kí ilẹ̀ kó gbé mi tọmọ tí gbogbo ṣe ayé ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó ń gbé immoralities sínú àwùjọ Yorùbá community ní gbogbo àgbáyé níbikíbi tí Yorùbá wà tó jẹ́ wípé nǹkan burúkú ni wọ́n ń sọ wípé kọ́ máa ṣe kíní pẹ̀lú ajá wípé kọ́ máa ṣe kíní pẹ̀lú ẹran lòun promote wọ́n fẹ́ máa gbọ́ wọ́n wá ń jẹ́ kó ń kó sí orí àwọn míì wípé bẹ́ẹ̀ yìí ni kẹ́ ti ṣe nígbà tó bá sọ pé ẹni tó ti bá ọmọ ẹ̀sùn rí tàbí ìyá ìyàwó tó ti bá ọkọ ọmọ ẹ̀sùn rí wá kó wá fohùn ránṣẹ́ you are asking for testimony and people that are on your platform you never chastise them pé kò tẹ́ ìṣe yóò dá o kò dá o òun promote immorality òun ló délẹ̀ yìí o bàbá mi Abel Taiwo Òjó ó ní ẹ̀ṣẹ̀ ni ó ní àṣetánì ilẹ̀ náà ó ní irú ẹni bẹ́ẹ̀ ó ní evil ni ó ní ìlú tó ti fọ́kọ́ ṣe Sodom and Gomorrah tí bí lọ́ọ̀ ti gbé ó ní wọ́n parun ni nítorí náà ni ẹnikẹ́ni tó bá promote immorality láàrin ìdílé tó kéré jùlọ which is the family the smallest unit in the community ó máa parun ni á parun ti gbogbo iṣẹ́ ọwọ́ ẹ̀ ẹni tó bá promote immorality ẹgbọ́n sókè dájú. Ẹ̀bá tó ń ṣe bẹ́ẹ̀. Whoever commit that crime búburú ni. is unable sin. Tó bá wáyé bẹ́ẹ̀. If it happens like that, láàrin ọkọ amidst husband and the mother-in-law, ẹ̀ṣẹ̀ búburú àti ìtàn búburú. is an outrageous sin. Búburú sì ní máa ń It is an unfortunate for them for such family. Ohun tí ọ̀dà pátápátá ni. Is one is not. Bàbá mi ní orí burúkú ló máa bá ẹni tó kọ́ wọn nírú ẹ̀kọ́ bẹ́ẹ̀ àti fámìlì ẹ̀ pé orí burúkú ni pé ẹni náà dẹ̀ máa ṣẹ̀ sí àgbáyé. Elizabeth Abidoye ẹ kú ọjọ́ mẹ́ta, God bless you my darling sister. Nítorí pé tí ìwọ ò bá ní kí wọ́n máa wá give irú testimony bẹ́ẹ̀ lórí platform wọn táwọn èèyàn dẹ̀ jáde àwọn kan wọn ní mọ̀ wípé ẹ̀sìn àgbáyé àti orí burúkú ní wípé kí ìyá ìyàwó kó máa bá ọkọ ọmọ ẹ̀ sùn tàbí kí bàbá ìyàwó kó máa bá ìyàwó ọmọ ẹ̀ sùn tàbí kí stepson kó máa bá stepmother sùn tàbí kí stepfather kó máa bá stepdaughter sùn. Ṣùgbọ́n lórí platform Yinka TNT ìwọ ń promote ẹ̀ ó ń promote immorality ó ń ba ìgbéyàwó jẹ́ ó ń ba adùn ìgbéyàwó jẹ́ ó ń ba ilé tó ládùn jẹ́ wo bí ìmọ̀ràn tó gba obìnrin yìí wo bó ṣe já sí. A 62-year-old woman got the visiting visa, came over here to come and live or come and visit the family, and because the husband or the wife or the mother-in-law listens to what you are saying,
ìyá 62 ó lóyún láti ọwọ́ ọkọ ọmọ ẹ̀ àṣetáàní burúkú òun ni wọ́n Yinka TNT àṣetáàní nìyẹn ọ̀bàyéjẹ́ onísọkúsọ onídòkúdò nítorí pé ilé márèjì tiẹ̀ bàjẹ́. adúpẹ́ lọ́wọ́ àwọn CNS ọkọ̀ ìgbàlà CNS ọkọ̀ ìgbàlà wọ́n mandate ẹ̀ fún Ọláṣẹ́ni pé kó mú kan nínú church tàbí Yinka TNT. ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ ó sọ wípé Ọláṣẹ́ni ó mú church ó mú olúwa nítorí pé bàbá Ọláṣẹ́ni gangan ó ní church ní Nàìjíríà olùdásílẹ̀ ni bàbá ẹ̀ ní Nàìjíríà inú ìjọ Kérúbù àti Sẹ́ráfù ni wọ́n fi orí Ọláṣẹ́ni sọ. àwọn olùdásílẹ̀ ọkọ̀ ìgbàlà Kérúbù àti Sẹ́ráfù ní Crystal Palace wọ́n pè sí meeting wọ́n dẹ̀ sọ pé ọ̀rọ̀ Yinka TNT ti sú àwọn. Number one, you are not legally married. pé so gbogbo nǹkan atrocity táwọn méjèèjì ń ṣe kò bá Ọlọ́run nílé. ìpè kí Ọláṣẹ́ni kó lọ sun oorun méje tí ọkùnrin ń sùn. a dẹ̀ dúpẹ́ pé à ń gbọ́ allegedly pé Ọláṣẹ́ni sọ pé òun jáwọ́ nínú Yinka TNT. so ìyẹn là ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. gbogbo anything concerning marriage Yinka TNT ó ti make up mind ẹ̀ yìí pé òun òkùnkùn níní nítorí náà òun máa bàjẹ́ bí obìnrin ṣe bá marriage jẹ́ òun á make sure pé gbogbo ilé obìnrin tó bá ń gbọ́ òun tàbí ní abẹ́ òun ó máa bàjẹ́. gbogbo obìnrin àgbáyé tẹ̀ ń ṣe Mother's Day lónìí tẹ́ ẹ wà nílé ọkọ tàbí tí àwọn ọmọ yín wà nílé ọkọ tẹ́ ẹ dẹ̀ fẹ́ kílé àwọn ọmọ yín dàrú tẹ́yìn náà fẹ́ kílé yín dàrú ẹ dìde ẹ gbàdúrà kan yìí ipe àṣetánì tó wà lórí Facebook àti Instagram àti TikTok tó gbayé jẹ́ tó ń sọ̀rọ̀ okó àti òbò tó fẹ́ gbayé jẹ́ tó fẹ́ gba ìdílé jẹ́ kí Ọlọ́run kó parun tìdílé kó parun ká má ṣe gbúrú ẹ̀ mọ́. ẹ gbàdúrà yìí o ó lè bá kọ̀yìn lónìí ṣùgbọ́n ó lè kọ̀yìn lọ́la. ẹ wo bí tí 62-year-old woman ní ẹ wo bí tó ti bá ara ẹ̀ ó wà lóyún fún ọkọ ọmọ ẹ̀. bàbá mi ẹbẹ̀ Táíwò Òjó ó fi wé Lot tó bá àwọn ọmọ rẹ̀ obìnrin sùn ó ní Ọlọ́run parẹ́ àgbúrú ẹ̀ mọ́. ó ní Júdà náà tó ṣe bẹ́ẹ̀ sí àwọn ọmọ rẹ̀ ó ní Ọlọ́run parẹ́ àtẹni tó kọ́ wọn àgbúrú ẹ̀ mọ́. bí ẹnikẹ́ni tó bá wà lórí ìkànnì tó promote morality láàrin ọkọ àtìyàwó láàrin ìdílé tó fẹ́ bà yé àwọn ọmọ wa jẹ́ bí Ọlọ́run ṣe máa parun nìyẹn. ẹ gba àdúrà yìí ẹ máa gbọ́ bàbá mi lọ ẹ máa gbọ́ wọn lọ. ọ̀dà ilé ọmọ rẹ̀ rú. he has scattered the family of his son. he doesn't have a good knowledge. sẹ́ẹ̀rì ìgbéyàwó. marriage. ẹ̀jí náà máa lọ kí ọmọ yín. don't stop the one thing that's why kí ọ̀rẹ́jọ́. I like to preach the word of kí ọkọ ọmọ ọmọ jẹ́jọ́. I like to preach the word. you are saying we are children. ẹ máa kọ́ ọmọ yín pé. I'm teaching your children. ọmọ rẹ̀ ti jẹ́jọ́ ojú. your husband is changing face. torí ìsọpọ̀ òun ti di ọkọ rẹ̀. because it's going to divorce your husband. and you are insulting your husband. ọ̀daràn ni yín. you are a criminal. bàbá mi ní ọ̀daràn ní Yinka TNT tó kọ́ wọn àti ẹni tó ṣe é ó ní ọ̀daràn ní yín ó ní ọ̀daràn ní yóò náà bàyẹ jẹ́ òní ní ẹni tó kọ́ wọn. yọ Isaki Osapi brothers, I saw your message and I will reply. Thank you so much for remembering me. gbogbo ẹnikẹ́ni tàbí nínú obìnrin ìbradà normal delivery or cesarean section wọ́n fa gbẹgbẹ́ jáde ló ń jẹ́ bẹ́ẹ̀ tàbí wọ́n bí ẹ normally wọ́n wá gbé oyún ẹ sínú fún oṣù mẹ́sàn-án ni àbí wọ́n bá wọn gbé oyún ẹ ni tó bá ṣàtìjẹ́ pé obìnrin ló gbé sínú tó dẹ̀ bí ẹ tó ń bayé jẹ́ pẹ̀lú ìsọkúsọ débi wípé àwọn ìyá ìyàwó tí wọ́n lọ kí àwọn ọkọ ọmọ wọn nílé wọ́n gboyún. Ọlọ́run ó bàyé yín já àti ìyá ìyàwó tó ṣe bẹ́ẹ̀ àtọkọ tó fún ìyá ìyàwó lóyún àtẹni tó kọ́ wọn lórí ìkànnì Ọlọ́run ó bàyé gbogbo wọn jẹ́ nítorí gbogbo wọn kọ́ student Yinka TNT ni wọ́n kó tó dì sí àkíngbọ́rú ẹ ó wá ti di wípé ìyá wa ń sọ wípé wọ́n ní tó bá ṣẹ́yìn òun ó kù irú ìyá bẹ́ẹ̀ kí ni ìyá bẹ́ẹ̀ ń ṣe láyé atókùmákù amọ̀nà ọ̀run má lọ ní irú ìyá bẹ́ẹ̀ ẹni tó jẹ́ wípé ó lọ bá ọmọ ẹ tọ́jú ọmọ tàbí ó lọ kí wọn ọkọ ọmọ ẹ náà tún bẹ̀rẹ̀ sí ní collaborate ẹ pẹ̀lú sex níbẹ̀ tó wá di pé olóyún wọ́n fi ayé yín àtẹni tó kọ́ yín Yinka TNT wọ́n fi wé ayé Lot kò ń sọ̀rọ̀ ẹ̀rín ẹ ti ẹ̀jẹ̀ yòógò lójú bóyá àgò tí mo gbé sójú ló ń jẹ́ kẹ́ rẹ́rìn ṣé ẹ rò pé fọ́ọ̀nì ni lónìí Mother's Day ni wọ́n sọ mo gbé wá fún yín live and direct náà ṣe bẹ́ẹ̀ ṣáà ẹ̀rọkùnrin tó sọ bàbá gan ò believe ẹ̀ tọ́ba wa ń wo ṣóò mi náà máa wá mọ̀ pé àṣeyàn ọkọ̀ wà lórí ìkànnì agbatẹnijẹ́ abaniláyéjẹ́ nọ́ọ̀sìpírì sọ pé nọ́ọ̀sìpírì alábẹ́rẹ́ òṣì onídẹ́pọ̀ sọnù oníkẹ́sìlódò fò oní more than 20 kẹ́sìlódò fò ránu tó bá wà bọ́ńtà tó dẹ̀ sọ fọ́gà ẹ̀ kó wáṣẹ́ mi ṣe. nọ́ọ̀sì part of October 2022
4th of October 2022 ló gba pin number tó ní jẹ́ káráyé gbádùn ó ṣe pọ́dún mẹ́rin ó dẹ̀ báyé jẹ́ ó ṣe pọ́dún mẹ́rin ó ń báyé jẹ́ ó ń bọ̀nà jẹ́ tẹ́lẹ̀ lórí washing machine tí díẹ̀ dúpọ̀ pàpà kó fún ránṣẹ́ kó wá gba 20k ìyá ọkọ tó lọ bá bàbá ọkọ sùn tàbí tó lọ bá ọkọ ọmọ ẹ̀sùn yá ìyàwó oríṣiríṣi ohun tá àgbẹ̀ tí wà gbọ́ rí many people náà ní tẹlifíṣàn sílé wọn tí wọn kì í wò mọ́ tó jẹ́ pé 24/7 orí fóònù náà máa wà tí wọ́n dẹ̀ máa gbé síbẹ̀ táwọn ọmọ wọn 30 years old 40 years old tí wọ́n máa kọjá táwọn ọmọ yẹn dẹ̀ máa gbọ́ ṣùgbọ́n torí pé ilé tiẹ̀ ti dàrú nítorí pé ilé tiẹ̀ ti dàrú ó wá fẹ́ balẹ̀ àwọn obìnrin yòókù jẹ́ àní gbà fún ẹ ìdí tí mi ṣe nígbà fún ẹ ní pé àwọn àbúrò mi wọ́n nílé ọkọ mo ní ọmọ tó ní ọkọ tó níyàwó mi ò ní gbarú ẹ̀ fún ẹ kó wá bàjẹ́ ní ká tiẹ̀ tí o lè balẹ̀ ọmọ mi ò lè dálé ọmọ mi rú o lè dálé ọmọ mi rú o lè dálé àwọn àbúrò mi rú àtàwọn ọmọ mi àwọn ọmọ àbúrò mi tọ́jọ́bìnrin tó ti máa rì o lè dálé wọn rú sí ìsinmi ìjà ìgbà kó dálé wọn rú mi rò pé àwọn abiyamọ tó ń ṣe Mother's Day lónìí wọ́n máa gbà kó wá dálé wọn rú ìyálóde ẹkúrọ̀ lè mà mi ò ní gbà ní ká tiẹ̀ tì a máa group wá sí orí péèjì ẹni ó dìgbà tó o bá ṣe nọ́mà ó dìgbà tó o bá bẹ̀rẹ̀ sí ní preach gbogbo nǹkan tó o sọ pé ó dáa tó o fẹ́ràn rẹ̀ sẹ́ pé kò tún dáa mọ́ òun leléyìí tó ti ń ṣẹlẹ̀ yìí ibi ló ti ṣẹlẹ̀ o ẹ máa gbọ́ lọ bàbá mi tún máa sọ̀rọ̀ nípa ọyàn máa yànnà náà ibi ọyàn yẹn fún yín dáadáa máa jẹ́ kó yé yín ó yá ẹ jẹ́ kí wọ́n máa bá ètò lọ máa yànnà náà ibẹ̀ yẹn fún yín dáadáa. Africa ní ọ̀daràn. If someone is ọ̀daràn ní you are a criminal. Ẹ lọ lé ọkọ ọmọ yín. You went to go and bring your ọkọ ọmọ yín bí wọ́n ṣe àdìsún. And he said that's you. Ẹ máa lọ lé ọkọ ti yé. Go back to your own husband house. Wọ́n á sáà lé ọkọ. Ó yẹ kí Yinka TNT máa sọ nìyẹn pé tí ọkọ ọmọ ẹ tàbí ìyàwó ọmọ ẹ tó bá ti wù ẹ tó ti seduce ẹ kóra yín ẹ máa lọ lé yín ṣùgbọ́n ìwọ ń kọ̀ tó ní morality ó ní ẹni tó bá ti ṣe rí kó wá sọ testimony kó wá sọ bó ṣe dùn mọ́ òun tó dà kíni lè ṣe kíni nítorí kíni àti nítorí kíni. Yinka TNT ọ̀bàyéjẹ́ òní ẹ́ do your programs in English. Oya. Adale. Go back home man. Kì í ṣe dandan. It's not my fault, my fault. Ẹ̀yin wá tó sọ fọ́mọ yín ọmọ yín àtọmọ ẹ̀ ti ń dàrú. And the couple signed it to your own because of your matter. And you are saying that ọkọ máa bá fa. And you are saying please go to the court divorce. He said go to the divorce. And you are supporting her. Ọ̀daràn ni yín dẹ̀. You are a criminal then. Because ó yẹ kẹ́ ẹ̀sìn ìlàjà láàrin wọn tí wọ́n bá ń jà ní. You have to reconcile if they are fighting. Ẹ̀yẹ kó jẹ́ pé torí yín ni wọ́n fi túká. There is no divorce because of you. Sẹ́ẹ̀rì ọkùnrin mi wà kò kó yàn mọ́ra. There are some men that don't accommodate people. Obìnrin mi náà wà tí ò kó yàn mọ́ra. There are some women who don't accommodate us. Àkẹ́ ìgbé ayé ìlú èbó. And life in abroad. Ọba lọ kí ìlú èbó. If you want to marry somebody in abroad. Ó lọ bí oṣù kan lọ fẹ́ lò. I want to stay for a month to greet our. Mo fẹ́ fún síwájú díẹ̀ ó tún máa lọ fàkùn. Mo ń bọ̀ o ẹ jẹ́ kí n fún síwájú díẹ̀ kí n sọ pé mo fẹ́ dìde. Ìpàdé tèmi tààrọ̀ yìí. Okay. Àkẹ́ ìgbé ayé ìlú èbó. And life in abroad. Ẹgbẹ́ bá kìí ẹlẹ́dẹ́sẹ̀ kan lé. Ààrẹ Yorùbá gan come back to home. Spirit làwọn èèyàn. Women are spirits. Àwọn àlebáyàn gbé. There are some that can only people for long before they begin to misbehave. So bó ti jẹ́ nìyẹn. That's how it is. Question online sir. Wọ́n ní nígbà ìṣòro àwọn ọkùnrin wọ́n lè sọ fún ọ wípé kí ọyàn obìnrin mímú fún ọkùnrin pé má jẹ̀lé ni pé a sì tún lè lò ó láti la ojú afọ́jú àti láti tún pa oró ejò. Ẹni àwọn béèrè wípé ṣé tí ọkùnrin tó ti ní ìyàwó tó fẹ́ ìyàwó sílé ṣé tó bá mú ọmú ìyàwó ẹ̀ ṣé má jẹ̀lé ni. Wọ́n tún wá béèrè wípé ṣé ó tún wá ní bí ó ní àbámọ̀ àbó ní ìtumọ̀ àbó ní kankan tó lè. Torí wọ́n jọ wà ní. Because they are together. Torí àbílẹ̀ ọ̀bẹ pọ̀ yẹn lẹ́nu. This might come on to leave rest. Mr. Clement, Baba Arogunade. Wọ́n ti gbé bósa. Baba Arogunade o. Dadi Arogunade. Ẹ jẹ́ ìtàlàyé ẹ̀ fún yín. Let me explain to you. Wọ́n jẹ́ pé ìyàwó rẹ̀ ni. If she is your wife. Ṣé bẹ́ẹ̀ jọ wà náà ni? After all you are together. Ṣé bẹ́ẹ̀ jọ fẹ́ra yín ni? You both married together. Baby náà ni máa ń pè ọ́. After all she do call you baby. Ẹ jọ wà ní. Okay you are together. Wẹ́sẹ̀ tí mo béèrè lọ́jọ́ ní. The question I asked that day was. O máa yí ọyàn tó o ti mú. Don't you know many breasts you saw? Ọyàn tó o mú ti pọ̀ jù. You saw several breasts. Ọyàn aládàlú. You saw mixed breasts. Now nǹkan tí bàbá ń sọ ni wípé ẹ̀yin ọkùnrin ọyàn tí ẹ lè mú nìkan ọyàn ìyàwó yín ni ọyàn obìnrin tó o bá ti san owó orí ẹ̀ torí Yinka TNT ní tẹ́ bá ti rọ́yàn kẹ́ ẹ dì mọ́ pàtì kẹ́ ẹ máa mọyàn kiri bàbá ní rárá ọyàn ìyàwó tí ẹ sanwó orí ẹ̀ tó ń gbé ilé yín tí Ọlọ́run sọ pé the two shall become one nìkan lẹ lẹ́tọ̀ọ́ sí àtìmú kì í ṣe pé kẹ́ ẹ dé ibì kan kẹ́ ẹ kí obìnrin kan mọ́lẹ̀ kẹ́ ẹ máa mú ọyàn ó ní má jèlé ni ọkùnrin
tó bá ti mú ọyàn tí kì í ṣe ọyàn ìyàwó ẹ̀ májèlé ló mu. ìyẹn túmọ̀ sí wípé ọkùnrin tí ó bá wà tó o bá lọ bá ìyàwó mi sùn obìnrin mi sùn májèlé ló jẹ. ọyàn ìyàwó yín nìkan ni ó gbúdọ̀ dùn lẹ́nu yín ni Olúwa àwọn ọmọ ogun wí. ẹni tí ọkùnrin kọkùnrin tó bá lọ mú ọyàn girlfriend níta tó lọ mú ọyàn obìnrin míì níta májèlé àkekèé ṣèbé òun ló mú. orí ọyàn tó gbé sẹ́nu tó fà dọ̀dọ̀dọ̀ ṣèbé ló ń fà. ohun tí bàbá ń sọ nìyẹn. bàbá ò ní kẹ́yìn ọkùnrin má mú yàn ṣùgbọ́n ọyàn ìyàwó tẹ̀ sanwó orí ẹ̀. ìyàwó yín òun ní kẹ́ ẹ mọ̀ yan ẹ̀. tó o bá ti mú ọyàn obìnrin tó sanwó orí ẹ̀ ṣèbé kọ́ínkọ́ín àkekèé òun ló mú. and it's true, that is why ẹ̀yin ọkùnrin tí ẹ̀ tọ́jú àwọn ọmọ yín tẹ́ ẹ ní àwọn ọmọ tẹ́ ẹ ṣe nǹkan kan lórí wọn torí ẹ̀ láyé yín ò ṣe kí n dáa torí ọyàn àkekèé ọyàn ṣèbé tẹ́ ẹ gbé sẹ́nu tẹ́ ẹ fà. Mother's Day lónìí o gbogbo ẹ̀yin ọkùnrin tí ẹ mọ̀ wípé ẹ sanwó orí ìyàwó tẹ́ ẹ gbé sílé tó sì bímọ kìíní tó bímọ kejì tó bímọ kẹta fún yín ẹ lọ sanwó orí ẹ̀. bí bẹ́ẹ̀ kọ́ ọ̀nà tẹ́ ẹ ti mú láti yẹjọ́ yìí ṣèbé paramọ́lẹ̀ àkekèé òun lẹ́ mú. mo mọ̀ pé ẹ máa sá lọ ẹ ti sá lọ ẹ̀yin 300 ẹ ti di 232 ẹ máa sá torí òótọ́ ọ̀rọ̀ korò ṣùgbọ́n ẹ máa sá lọ síbi tá ti máa sọ fún yín pé kẹ́ ẹ máa fa ọyàn dọ̀dọ̀dọ̀ tó bá ní kẹ́ ẹ máa fa ọyàn dọ̀dọ̀dọ̀ ọ̀ràn ìyàwó yín òun nìkan ni kẹ́ ẹ mú òun lẹ lẹ́tọ̀ọ́ sí. ìyàwó yín náà gbogbo tó wà lára ìyàwó yín látòrí inú orí ẹ̀dẹ́ sàlẹ̀ lẹ lẹ́tọ̀ọ́ sí bẹ́ẹ̀ náà ni ìyàwó yín náà ṣe ní ẹ̀tọ́ sí gbogbo ṣùgbọ́n tó bá ti lọ bẹ̀rẹ̀ sí ní di baby mama girlfriend kẹlọ́njẹ ọyàn kẹlọ́njẹ gbá kẹlọ́njẹ kòkó bàbá àṣàsùn tẹ́ ń jẹ adìyẹ tẹ́ ń jẹ ṣíkì tẹ́ ń fọwọ́ gbèdì sókè ẹ wò àkekèé lẹ jẹ o ṣèbé lẹ mú o poison lẹ ń jẹ o ṣé ẹgbẹ́ kò sí ju kí n sọ fún yín ẹ lè rí dáadáa ẹ̀yin ọkùnrin poison ẹ má láìkì gèlè mi o thank you Ọpẹ́yẹmí poison lẹ jẹ ẹ̀yin ọkùnrin torí náà ni pé ẹ lọ túwà owó yín ṣe tá a bá ti rí àwọn nǹkan báyìí tá a rí kó bá ìdílé wí àwa máa sọ lórí ìkànnì ká lè máa fi dìbọn gbogbo òṣì tí Yinka TNT ṣe yẹn kẹ́ ẹ lè tètè wo program yìí kẹ́ ẹ lè share ẹ̀ màá dá dúró bí màá wá gbàdúrà gbogbo abiyamọ ayé happy Mother's Day o gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ǹdà tọmọ tẹ̀ǹdà ṣègbà tọwọ́ yín tó jẹ́ pé ọwọ́ méjì ni Ọlọ́run sọ pé ọwọ́ mẹ́rin ló yẹ kó gbé àwọn ọmọ sókè tó jẹ́ pé ọwọ́ yín nìkan méjì tó jẹ́ pé ojú mẹ́rin ló bímọ ojú méjì ló ń wò Ọlọ́run á gbé yín ga ju bẹ́ẹ̀ ṣe rò lọ happy Mother's Day ẹ ní ṣọ́kú ọwọ́ tó ṣẹ́gun sí báyìí òun ló máa jẹ́ lórúkọ Jésù gbogbo àwọn ọmọ wọn yẹn ọkùnrin ni wọ́n ní o obìnrin ni wọ́n ní o wọ́n á dirú wọ́n á dìgbà wọ́n á ṣe fún yín gẹ èṣù ẹ̀ṣẹ̀ ò ní sọ àwọn ọmọ yín àti àwọn ọmọ tèmi di ọ̀tá wa nítorí pé ní ọjọ́ alẹ́ Bíbélì sọ pé children are the heritage of the Lord ó ní ní ẹnu gate báyìí ó ní àwọn ló máa tò síbẹ̀ báyìí tí ò ní jẹ́ kí ọ̀tá wọlé ṣùgbọ́n ní ọ̀dọ̀ yìí nísìnyí irú àwọn Yinka TNT wọ́n ti fẹ́ sọ àwọn ọmọ di ọ̀tá àwọn òbí wọn tó jẹ́ wípé ní ọjọ́ alẹ́ agbọ́dọ̀ tún wá máa gbàdúrà yìí pé Ọlọ́run má jẹ́ kí àwọn ọmọ wa kó di ọ̀tá wa ká lè rí ajé jẹun ká lè rí ẹni tó máa tọ́jú wa ní ọjọ́ ọ̀la àti ní ọjọ́ iwájú àti ní ọjọ́ alẹ́ wa ní orúkọ Jésù ọmọ rere àtọ́jú wa o ẹ̀yin náà tẹ́ ti dàgbà àwa tá ti dàgbà báyìí níyà mi ò níyà mọ́ mi ní bàbá mọ́ ṣùgbọ́n èyí tẹ́ sì níyà tẹ́ ní bàbá ẹ tọ́jú ìyá yín ẹ tọ́jú àwọn òbí yín gbogbo ohun tí wọ́n ti ṣe sẹ́yìn ẹ jẹ́ kó di àfìsẹ́yìn tí eégún fi sọ kí ọmọ náà kan kó lè tọ́jú àwa náà kó lè tọ́jú yín ká lè rọ́mọ gbẹ̀yìn wa kó lè tún ẹ̀yìn ṣe ọdún à ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ìyá mi ó ní kọ́mọ tó jogún òun àjọgbọ̀n bẹ́ẹ̀ náà lèmi náà ẹ̀yin náà tẹ́ bá ti dàgbà tẹ́ bá ti kúrò ní tẹ́ ti wà ní midlife tẹ́ ẹ̀ gbẹ́nu 55 60 65 70 ẹ máa tọ́jú ara yín owó yín ẹ fi tú ara yín ṣe nítorí pé wọn ò forí àwọn ọmọ wa ń pákó àwọn náà máa ṣoríire gbogbo iṣẹ́ tí mo ṣe ọmọ ni mo ṣe jẹ́ nínú iṣẹ́ ẹ kó má dénú kòtò kó máa sunkún Ọlọ́run á bùkún fún gbogbo wa ẹ̀mí gígùn àti àlàáfíà á fi tẹ́ wa lọ́rùn ìgbàlà Ọlọ́run á dẹ̀ jẹ́ ti gbogbo wa èmi ọmọ yín kan náà ni èmi ẹ̀gbọ́n yín kan náà ni èmi àbúrò yín kan náà ni èmi ọ̀rẹ́ yín kan náà ni nọ́ọ̀sì yín náà ni Adébímpé aláṣọ àdúrà òun ni mo sọ fún yín pé ẹ má lọ dó àwọn ọmọ yín o bí Yinka tó ṣe bí Yinka TNT tó ṣe ń sọ ẹ má ṣe kò dáa ìgbẹ̀yìn ẹ̀ ò dáa ẹ̀sìn àwọ̀rò òun ló ń kú bá ní.